Okay. Kú dédé àsìkò yìí. Orúkọ tèmi ni Dr. Olúṣẹ́gun Bankole tí gbogbo èèyàn mọ̀ sí Dọ̀kí Bàbá Àgbà ní agboolé ìṣẹ̀ṣe. Èmi jẹ́ oníṣẹ̀ṣe àti ẹni tó ń kọ́ Ifá. Àwọn ọ̀nà wo ni Ifá lè fi máa fi ìṣẹ̀ṣe àti Ifá àti òrìṣà tó lè fi máa ní ìdàgbàsókè? Ó pín sí oríṣiríṣi ọ̀nà. Mo dẹ̀ mọ̀ wípé gbogbo àwọn tó ti ń sọ̀rọ̀ látàárọ̀ náà wọ́n á ti mẹ́nubà. Ìdí tó jẹ́ kókó tèmi kọ́kọ́ fẹ́ sọ nípa òun ni wípé ká máa ṣe òtítọ́, torí wọ́n ní bó pẹ́ bóyá ni gbogbo bí wọ́n bá lọ lógún ọdún òtítọ́ á bá. So tí a bá ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe, gbogbo nǹkan tó jẹ́ òtítọ́ nípa ẹ̀ òun ni kẹ́ jẹ́ ká sọ, torí tó bá dọjọ́ iwájú àwọn ọmọ wa wọ́n á béèrè wípé eléyìí nǹkan ọ̀tọ̀ nǹkan báwo ni. Dẹ̀ni gbogbo àtúnjọ oníṣẹ̀ṣe náà tí kò sẹ́ni tó máa rí nǹkan tí ó dáa tí kò ní fẹ́ darapọ̀ mọ́, pé iṣẹ́ yẹn bẹ̀rẹ̀ pẹ̀lú àwa tá a wà nídìí ẹ̀, wípé irú ìgbésí ayé wo là ń gbé, báwo la ṣe ń tọ́jú ìyàwó, báwo la ṣe ń tọ́jú ọmọ, ṣé à ń rán ọmọ lọ léèwé, ṣé àwọn ọmọ wa kàwé, ṣé à ń hùwà tó dáa. Because táwọn èèyàn bá rí irú àwọn ìwà báyìí ní ọwọ́ wa, a máa rò wípé àwọn èèyàn yìí ẹni tó ṣe darapọ̀ mọ́ ni wọ́n. Àwọn rò pé tí wọ́n bá sọ pé nǹkan rí báyìí bẹ́ẹ̀ la ṣe máa bá. So ìwà ó tún máa jẹ́ kí a tún lè kó àwọn èèyàn jọ sínú ìṣẹ̀ṣe. Then nínú ọ̀nà míì tún náà ni pé àwọn nǹkan kan ti wà tí wọ́n ti fi ba ìṣẹ̀ṣe jẹ́, àfi kí a mọ̀ pé àwọn kan ti ń gbìyànjú lọ́tùn lósì. Bí àwọn bàbá wa tí wọ́n ṣe àwọn bàbá wa láyé owó, àwọn ìfáṣòótọ́ bàbá tí wọ́n ṣe ìgbékalẹ̀ yìí, òun ni pé àwọn nǹkan tí wọ́n ti sọ nípa ìṣẹ̀ṣe tí ò dáa, àwa tá a jó níṣẹ̀ṣe àfi ká bọ́ta kí a máa ṣe àtúnṣe lórí ẹ̀, torí wọ́n jẹ́ ká rò wípé ìṣẹ̀ṣe jẹ́ nǹkan burúkú tó jẹ́ pé nǹkan téèyàn ò gbọdọ̀ súnmọ́. Gbogbo àwọn irọ́ tí wọ́n ti pa, because tí a bá ṣe fún ara wa, ta ló fẹ́ ṣe? So eléyìí jẹ́ ìgbésẹ̀ pàtàkì tí a gbọ́dọ̀ ṣe pé ní ọ̀nà kọ̀nà, bóyá wà nínú bọ́ọ̀sì ni o, bóyá wà níbì kan nílé ọtí ni o, bóyá wà ní ṣọ́ọ̀bù bábà ni o, àbí àwọn tí Ọlọ́run fún láǹfààní láti máa lọ sí orí social media, TikTok, Facebook, Clubhouse. Torí èmi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ tí mo kọ́ láti ọ̀dọ̀ àwọn olúwo ìwádà tó wà ní Clubhouse a tún ní àǹfààní láti lè béèrè ìbéèrè. So ẹni ní àsìkò kásìkò tí a bá gbọ́ téèyàn kan sọ̀rọ̀ tí wọ́n ń bu ẹnu àtẹ́ lù ṣẹ̀ṣẹ̀, àbí tí wọ́n ń sọ ohun tí kò tọ́ tí kò yẹ, torí Yorùbá ti dojúrú. Èdè Yorùbá ó ti dojúrú, wọ́n ti mú èdè Haúsá, èdè Fúlàní, gbogbo wọn ti kìbọnú ẹ̀. Owó nǹkan ni wọ́n ti yí padà. Àfi ká túbọ̀ máa gbìyànjú sí nígbà gbogbo láti lè correct gbogbo irú àwọn nǹkan bẹ́ẹ̀, láti lè ṣe àtúnṣe lórí gbogbo kí wọ́n máa ń pè ní debunking fún àwọn tí olóyìnbó. So àfi ká continue, because ó ti àwọn tó ń ṣe a rí ìyípadà rẹpẹtẹ nígbà tí àwọn èèyàn ti ń ṣe, because tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn bàbá wa ohun tí wọ́n bá sọ nípa wọn ò ní sọ nǹkan, wọn ò ní wí, torí wọn ò fẹ́ gbé ìjà wá bí wọn fẹ́ tako àwọn tó ṣe. Ṣùgbọ́n a rí pé àwọn ọ̀dọ́, àwọn òde ìsìn tí wọ́n gba ìṣẹ̀ṣe, ọ̀nà táwọn gbà ṣe ń sìn, tí wọ́n ń bọ́ síta, tí wọ́n ń sọ̀rọ̀, táwọn èèyàn dẹ̀ ń béèrè tí wọ́n dẹ̀ ń dá lọ, a rí pé ó jẹ́ kí nǹkan ti jẹ́ kí nǹkan yàtọ̀ gan-an. Kọ́tẹ́ bá wò ní gbogbo àgbáyé ń sìn, ìṣẹ̀ṣe, Ifá, òrìṣà, òun ní ẹ̀sìn tí ó ń gbilẹ̀ jù nísinsìnyí ní gbogbo àgbáyé, láti ìlú Amẹ́ríkà ni o, London ni o, Europe ni o, South America ni. Mo ti àṣẹ bẹ́ẹ̀ nìkan sọ lára sọ wípé àwọn tó ń ṣe Ifá tí wọ́n sọ Spanish ó pọ̀ ju àwọn tó ń ṣe Ifá tó sọ Yorùbá lọ. So àwọn babaláwo wa àti àwọn ọmọ ẹ̀kọ́ fáwọn àtàwọn ọmọ tó babaláwo wa bá bí, ẹ jọ̀wọ́ ẹ jẹ́ káwọn ọmọ yín tó bá lè kọ́ Spanish kí wọ́n kọ́ Portuguese, kó má jẹ́ òyìnbó nìkan, because ọ̀nì kí babaláwo múra, Ifá lóhùn gbére bọ̀ wá. Nǹkan tó wà nílẹ̀ ó pọ̀ ju ohun tí táwọn babaláwo wọ́n lè dá ṣe, torí ó pọ̀ gan, ó ń bọ̀ gan, ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. So àfi kí agbára dì láti lè receive ẹ̀. So tí àwọn tó bá jẹ́
oníṣẹ̀ṣe àwọn babaláwo kan bẹ́ẹ̀ yẹn jẹ́ káwọn ọmọ wa jẹ́ káwọn máa ṣe science ètò bá lè ṣe botany nínú wọn wọ́n á rí ọ̀rọ̀ tewétegbò ifá wọ́n á rí bẹ́ẹ̀ àwọn tó bá ṣe pharmacy àwọn tó bá ṣe computer science torí àwọn tó lè gbé lárugẹ tó yẹ pé wọ́n lè apply torí nǹkan táwọn èèyàn máa ń béèrè ni pé kí ni ipò ifá ìṣẹ̀ṣe nínú ayé ọ̀làjú torí gbogbo èèyàn àwọn kan máa ń rò wípé ifá ò ní ipò kò ní àǹfààní pé ayé ti lajú ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ ẹ bá rí àwọn tó ṣe science tí wọ́n dẹ̀ ṣe ifá pọ̀ mọ́ tí wọ́n lè wá rí wípé àwọn bàbá wa gangan ni àwọn gangan ni scientist gbogbo nǹkan ni wọ́n ti mọ̀ ṣé tí àwọn bàbá wa wọ́n máa mu omi nínú àmù dẹ̀wọ̀ gbó omi nínú àmù a rí wípé alkaline water ni àwọn òyìnbó sọ pé alkaline water ló dáa kí èèyàn má bàa ní cancer bẹ̀tẹ̀ àwọn bàbá wa ti mu omi nínú àmù tipẹ́tipẹ́ so gbogbo orúkọ báyìí òun la máa rí àwọn bàbá wa wọ́n ṣe àgbẹ̀dẹ tí wọ́n fi ń yọ irin so báwo ni wọ́n ṣe lè ṣe iná tí temperature yẹn tí ó gbóná débi kó lè yọ irin so ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà lè àfi gbóríyìn fún wọn tó yẹ pé ìgbà míì tá a bá lọ bóyá ṣe sáyẹ́nsì ni wà lọ sí lóyìnbó ni o láṣẹ máa wà pàdé àwọn pé àṣà àwọn bàbá irú nǹkan báyìí wọ́n ti rí irú nǹkan báyìí wọ́n ti rí irú nǹkan báyìí wọ́n ti rí so tí àwọn oníṣẹ̀ṣe ìṣẹ̀ṣe ifá òrìṣà ó ní ṣíṣe ó dẹ̀ ní ìwúlò rẹpẹtẹ nínú ayé ọ̀làjú tí a wà yìí torí gbogbo nǹkan tó pọ̀ làwọn bàbá wa ti mọ̀ tó yẹ pé modern science gan ó ṣe ń catch up pẹ̀lú wọn ni táwọn ti mọ̀ tipẹ́tipẹ́ tàbá ní ká máa sọ gbogbo ìbí báyìí ní gbogbo àwọn tó bá tún ní gbogbo ìlú káàkiri kí àwọn babaláwo àwọn oníṣẹ̀ṣe àwọn ìyálórìṣà kí wọ́n máa kóra wọn jọ kí wọ́n máa ní organization kí wọ́n ní bíi database kí wọ́n ní bíi website gbogbo àwọn kan bẹ́ẹ̀ yẹn so that àwọn bí táwọn lè wà tán lè lọ tí wọ́n lè ti lè rí ẹni tó jẹ́ àwọn babaláwo àti ìyálóṣà àti onífá tó jẹ́ olóòótọ́ kí gbogbo ẹ̀ má kàn hàn kí wọ́n níbi secretariat kí gbogbo ẹ̀ má kàn wà rúdurùdu so that táwọn èèyàn bá wọ bókè ibi báyìí lálẹ́ lọ tí a bá ní béèrè ibi báyìí lálẹ́ torí irú àwọn nǹkan táwọn èèyàn máa ń béèrè nìyẹn bókè ẹ sọ pé fún àtàyè báwo la ṣe lè rí babaláwo lóòótọ́ báwo la ṣe lè dá wọn mọ̀ so àwọn ọ̀nà lóríṣiríṣi àfi kí a tẹ̀sí bí táyé tẹ̀sí kí a tẹ̀lé ọ̀làjú láti lè ti fi gbé ìṣẹ̀ṣe ga.